wọ́n ní kì í ṣeré fún wọn. Wọ́n bá lọ bẹ́ẹ̀ ilé onímọ̀ ládé. Ọmọ tó ní kàjá wà. Mọ̀nìtà ìlú. Ìyá ẹ̀ sì wá Mọ̀nìkà yá. Abẹ́rẹ́ mú sẹ́tù mẹ́rin ìlú fàkùn mẹ́rin ní ìyàwó àláìlá. Sẹ́ríbi lọ́mù, wọ́n bẹ̀rù ìyàwó àláìlá wọ́n fẹ́ ní kàjá wá. Ẹ̀yin tó sì, retí náà, ṣùgbọ́n Mọ̀nìkà yá wọ́n kàlẹ́ bẹ́, wọ́n kàlẹ́ bì, wọ́n kàlẹ́ bì. Ẹ̀jẹ̀ kí ọ̀dọ́ wọn máa lọ náà, jàkí máa wọlé, àkọlẹ̀ máa dẹ́tọ̀ máa wọlé, jàkí máa wọlé, kí ẹ̀ka sáyé oṣù máa wọlé. Ẹ̀rọ mi kìí ti sí it, ọmọ wọn ẹ̀kìí sí it fún mi. Ìyá yìí náà wọ́n ẹ̀dọ̀, wọ́n ṣe ń pọ̀ lórí stéèjì rẹ̀. Ẹ̀kìí ti sí it fún wa lórí, kí ẹ̀ka sáyé oṣù máa wọlé.
Wọ́n ní lọ́wọ́ wàá kọ́ni ní ojú ẹ̀mí ẹ̀ báyìí. Wàá kọ́ni ní ojú ẹ̀mí ẹ̀. Bóyá ẹ̀mí ẹ̀ bá kọ̀ bóyá fẹ́ kẹ́ ẹ̀mí ẹ̀ kọ́t. Ìwà àti ẹ̀mí ẹ̀ òkè gbé ẹ̀mí ẹ̀ dìde agbé ẹ̀mí ẹ̀ wò. Kí ló ṣe ẹ̀mí ẹ̀? Ẹ̀mí ẹ̀ ti fẹ́ kọ́t. Ẹ̀mí ẹ̀ bẹ̀ kọ̀. Kò sí nǹkan tí mo láìkì nípa Saheed Òṣùpá tó bá ń kọ̀kọ̀ púpọ̀ ikọ́ púpọ̀ ló fẹ́ kọ àwọn obìnrin ṣe wàásù ikọ́ púpọ̀ ni o. Kò ṣàánú o. Ok, ẹ jẹ́ kí ẹ̀mí ẹ̀ wà láàkó oríire o. Bàbá tí o ṣojú ẹ báyìí o. Gbogbo social media ti rí lọ́yọ̀. Tálọ̀ àròjìnà. Kí ló ń jẹ́ ẹni bí ọkọ̀ ẹni ẹ̀? Kí ni bàbá tí? Yes, my friend. My friend. Bàbá Túndé Bẹ́nà. Gbogbo Instagram ló mọ̀ pé tí mo fẹ́ nìyẹn. Ẹ máa bí problem. Gbogbo Facebook nǹkan. Àwọn yìí ṣe mí. Ok. Kí ni Másọ̀ Ìbò ṣe fún ẹ? Kí ni Másọ̀ Ìbò ṣe fún ẹ? Másọ̀ Ìbò. Kì í lọ́wọ́ fún mi dáadáa, mo ṣe fẹ́ kọ̀ sílẹ̀ lọ fáró ìṣẹ̀lẹ̀. Ṣùgbọ́n máa ń kọ́ ẹni wọ́n fún ẹni ọgbọ́n ìmọ̀ àti òye. Ẹni bí ọkọ̀ ẹ ti fẹ́ sponsor ẹ̀. Ṣòtìlá òṣùpá náà wọ́n sponsor Àròjinlẹ̀ láti pọ̀jù Màláàkẹ́. Àròjinlẹ̀ ṣọwọ́ sí kámẹ́rà kò rí rẹ̀ lẹ́sìn dẹ́gbẹ́ ọkọ̀ ẹ̀yìn ọmọ tuntun rẹ̀ ó lẹ́rìn lẹ́yìn òyìnbó kíkọ́. Let's go. Òyìnbó náà máa bá ní station. Tí bá ti gbóhùn ẹ̀ wọ́n máa dọ̀ mí ilé ẹ̀kọ́ sókè. Èmi dé mi dẹ̀kẹ̀ gbàjọ́ mi. Oyin ti dé o, oyin ti dé o. Oyin ti dé, oyin ti dé. Ìlú dẹ̀ tún máa jọjú. Oyin mọ̀mọ́, oyin àdùn. Ọlọ́kùnrin ti fẹ́ pẹ̀lẹ́. Èmi mo lè dé mi, èmi mo láṣà mi. Oyin lọ́mọ báyìí. For the next 20 to 25 minutes before the stage, ẹjọ́ mo máa tó bá fẹ́ wáyé mi sí ẹjọ́ tó wáyé yé mi sí. Nítorí pé mo ní mú ní wọ́sítà àkọ́kọ́ nítorí ayé mi tó wọlé King Dr. Saheed Òṣùpá. Oya Èdùmàrè ó ṣeun. Èdùmàrè ó ṣeun. Èdùmàrè ó ṣeun. Èdùmàrè ó ṣeun. Ẹ̀yìn ọ̀ṣọ́ba ìjọba pẹ̀lú ìdílé.